ẹ̀yin èèyàn ṣe rántí àáfàá tó ní tí wọ́n bá súnmọ́ màálù pẹ́kípẹ́kí tí wọ́n sọ sí létí pé Anabi Mohammed ti kú ní màálù yẹn máa faraya kódà ó máa bínú ó máa ṣe onítọ̀hún léṣe. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ sí màálù létí tí wọ́n rí pé màálù ò jà màálù ò faraya. Kódà àwọn màálù yìí ò ṣe ohunkóhun fún àwọn tó wá sọ sí wọn létí pé Anabi Mohammed ti kú. Àṣé àwọn tó ń ṣe eléyìí ni kò lọ bá màálù tó yẹ kí wọ́n lọ bá o. Nítorí pé ẹnìkan ti ṣe ohun táàfà yìí ń sọ bẹ́ẹ̀ ni kò fara re lọ lẹ́yìn tó ṣe tán. Lákùnrin kan lórí Portable lóde eré tó lọ. Ó sì súnmọ́ Portable ọmọ Lálọ́mí tó sọ ọ́ sí létí pé Anabi Mohammed ti kú. Ní kété tí Portable gbọ́rọ̀ tí arákùnrin ìsọ ló bẹ̀rẹ̀ ìjà. Làwọn èèyàn wá ń sọ pé ṣé arákùnrin ń gbìyànjú láti pe Portable ní màálù ni? Àbí bóyá pé àáfà tó sọ̀rọ̀ yìí fi màálù ṣe àkàwé ọ̀rọ̀ lásán ni? Ẹ gbọ́ àlàyé bí gbogbo ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ lẹ́nu Portable ọmọ Lálọ́mí fúnra rẹ̀. Àti ìdí tó fi dàjà bolẹ̀ lẹ́yìn tí wọ́n sọ fún un pé Anabi Mohammed ti kú. Ẹ̀yin máa ń sìn mí. For Odumodu Black show yesterday, as we dey enter, na him one man tell me for my ear say Anabi Mohammed ti kú. Wèrè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ straight pé kí ló wá bẹ́ẹ̀ ṣẹlẹ̀? Ikú yẹn ò lè pè mí o. Ikú kan ò lè palákí báyìí ló di wèrè ló di gbà ló di gbù. No, you dey drag superstar o, tẹ bàtà mọ́lẹ̀ ó faṣọ mi o. Na him like 15 people gather me o, leave me o. With my wife o. With my manager o, la wan say kiti. Na God say make I stand o. I still stand strong. They throw blow, I throw blow. They do gidigbo, I do gidigbo. You go tell me say Anabi Mohammed ti kú. Wèrè kú sílé yìí is better than kú sílé wa. It's better than kú sílé Hausa. Má kú sílé Yorùbá o. Ẹ̀yin máa ń sìn mí. Mo ní gbẹ̀yìn lébà ni o. Bad days are part of good life. Before I perform, even people wey still fight me, they follow the shout rasu. They be my fans. No gun logo wa. You only say Anabi Mohammed ti kú. Níwájú dání. Màálù kọlù straight. Ló bá di gbà. La máa ń kan ara wa. Ẹ má sì mọ́ Anabi ẹ̀ sọ. Ó ti lọ. I don't know the people. The people don't know me.